A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́runmadẹ̀. Ìjọba àpapọ̀ ti kéde ọ̀nà mìíràn láti mú ayé dẹrùn fún àwọn olókoòwò lórílẹ̀-èdè pẹ̀lú ìrọ̀rùn owó orí sísan lórí epo àti afẹ́fẹ́ gáàsì. Bákan náà ni wọ́n kéde àwọn ohun èlò tó ṣe pàtàkì ní kíkó wọlé láti òkè òkun láì gba kọ́bọ̀ lórí wọn. Àwọn nǹkan bíi diesel, feed gas, liquefied petroleum gas, compressed natural gas, electric vehicles, liquefied natural gas infrastructure àti clean cooking equipment. Gbogbo rẹ̀ ni ìjọba ti dẹ́kun àti máa gba owó orí lórí wọn gẹ́gẹ́ bí value added tax. Mínísítà fún ìṣúná àti ètò ọrọ̀ ajé Wálé Ẹdùn ni ó ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde tí adarí ìròyìn Mohammed Manga bu ọwọ́ lù. Níbẹ̀ ni wọ́n ti ní ìgbésẹ̀ yìí yóò mú ìdàgbàsókè bá ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì àti àlékún ìdásílẹ̀ okòòwò láti ilẹ̀ òkèèrè. Human Rights Writers Association (HRWA) ti bu ẹnu àtẹ́ lu ìkọlù tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sí àwọn olùfẹ̀hónúhàn ní agbègbè ilé ìjọba ìlú Àbújá àti ìpínlẹ̀ Rivers. Nínú àtẹ̀jáde ni alámòjútó HRWA lórílẹ̀-èdè Comrade Emmanuel Onwuigbo sọ wípé tajútajú ni wọ́n fi tú àwọn olùfẹ̀hónúhàn ká. Wọ́n ní ìgbésẹ̀ ọlọ́pàá láti tú àwọn wọ̀nyí ká láàrin aago 9:06 òwúrọ̀ dènà wọn àti tẹ̀síwájú nínú ìfẹ̀hónúhàn. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ìfẹ̀hónúhàn ọjọ́ 1 oṣù kẹwàá jẹ́ ìtẹ̀síwájú ìgbésẹ̀ láti gùnlé ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára tí yóò wáyé láàrin ọjọ́ 1 sí ọjọ́ 10 oṣù kẹjọ láti fi fèsì sí ìṣòro ọrọ̀ ajé àti ìṣèjọba tí kò tẹ́ ọmọ orílẹ̀-èdè lọ́rùn. Bí wọ́n ti ń pè fún ìgbésẹ̀ oníkíákíá láti wá ojútùú sí ìṣòro ọrọ̀ ajé. Adelé gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) Fọláṣọdún Ṣónúbì ti sọ fún adájọ́ Mariam Anene láti ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Maitama ìlú Àbújá wípé ète àti òṣèlú wọ inú owó náírà tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ ní ọdún 2022. Fáṣọdún ni ó farahàn gẹ́gẹ́ bí ẹlẹ́rìí níbi ìgbẹ́jọ́ gómìnà àná fún CBN Godwin Emefiele. Ó ní àtúnṣe owó náírà tí CBN yọ̀ǹda lábẹ́ ìṣàkóso Emefiele yàtọ̀ sí èyí tí ààrẹ àná Muhammadu Buhari bu ọwọ́ lù. Ṣónúbì ní lórí àtúnṣe owó náírà, Emefiele nìkan ni ó dá ní gbólóhùn pẹ̀lú ààrẹ lórí ìgbésẹ̀ yìí, pẹ̀lú wípé wọ́n ní ẹ̀ka tí ó yẹ kí ó ṣe àmójútó èyí nínú CBN. Lẹ́yìn èyí, wọ́n á fi àbá ọ̀hún ránṣẹ́ sí ẹgbẹ́ àwọn gómìnà fún àyẹ̀wò kí wọ́n tó wá fi ránṣẹ́ sí ààrẹ. Lẹ́yìn tí ààrẹ bá bu ọwọ́ lù ú tán ni wọ́n á fi ránṣẹ́ sí ìgbìmọ̀ ẹ̀ka CBN kí àtúnṣe owó náírà tó wáyé. Ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 2024 ni ọkọ̀ ojú omi tó ń kó èrò 300 bọ̀ láti ibi ayẹyẹ Mọ́lúdì dojúdé ní River Niger, ìjọba ìbílẹ̀ Mokwa, ìpínlẹ̀ Niger. Àjọ alámòjútó iṣẹ́ omi láti National Island Waterways Authority (NIWA) pẹ̀lú àjọṣepọ̀ àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì (NEMA), àwọn òmùwẹ̀, àwọn apẹja láàrin ìlú, gbogbo wọn ni wọ́n ti wà lójú iṣẹ́ láti ṣe àwárí àwọn tí ó sọnù sínú omi. 150 ènìyàn ni wọ́n rí yọ láàyè nígbà tí 70 ti di olóògbé. Nígbà tí ó ń fèsì, àjọ alámòjútó NIWA ẹ̀ka ìpínlẹ̀ Èkó, ìyáàfin Sarat Brahimon, fi ẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ ọkọ̀ ojú omi tí ó dojúdé yìí wípé iṣẹ́ wọn ṣe lòdì sófin pẹ̀lú bí wọ́n ṣe wa ọkọ̀ alẹ́ láago 8 alẹ́, àkókò tí wọ́n lòdì sí gẹ́gẹ́ bí òfin ọkọ̀ alẹ́. Ó ní àwọn òṣìṣẹ́ 4 tí ó yẹ kí wọ́n ṣe àbójútó omi ti ṣíwọ́ iṣẹ́ kí ìjàmbá tó wáyé. Àwọn wọ̀nyí ti lọ òdì kejì láìmọ̀ wípé ọkọ̀ ojú omi ti ń kó èrò. Bákan náà ni ó ní àìtẹ̀lé òfin ọkọ̀ ojú omi ni ó mú ọkọ̀ yìí kó àpọ̀jù èrò pẹ̀lú ọkọ̀ onígi láì ní gbogbo àwọn àmúyẹ nínú navigational aids, láì wọ aṣọ ìdáàbòbò ẹ̀mí life jacket. Ìpabambarì rẹ̀ ní ìrìn àjò alẹ́ tí wọ́n figi gún.
Rima tẹ̀síwájú wípé NIWA ṣẹ̀ṣẹ̀ ṣe àgbékalẹ̀ àwọn amójú omi River Marshal tí wọ́n taari sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ìpínlẹ̀ Niger nìkan ní Marshal 24, ìjọba ìbílẹ̀ Mokwa níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní Marshal 4. Bí ó ti kérora lórí àìgbọràn tí àwọn òṣìṣẹ́ orí omi máa ń ṣe, pàápàá jùlọ ní ẹkùn àríwá, ó ní tipẹ́tipẹ́ ni èyí ti jẹ́ ìpèníjà ńlá fún wọn. Rima tẹ̀síwájú wípé NIWA yóò bẹ̀rẹ̀ àmójútó oníwákàtí 24 24-hour surveillance lórí omi ní agbègbè yìí láti dènà ìjàmbá mìíràn. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti jáwé àṣẹ tako gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello láti wá dáhùn ìbéèrè lákọ̀tun lórí ẹ̀sùn oníkókó 16 tó ń dúró dè é. Ọjọ́ 24 oṣù kẹwàá ni Bello gbọ́dọ̀ fi ojú ba ilé-ẹjọ́ pẹ̀lú àwọn méjì mìíràn tí wọ́n fi ẹ̀sùn kàn. Adájọ́ Maryan Anene ni ó já ìwé àṣẹ public summons yìí tako Bello bí ó ti pa á láṣẹ kí àjọ EFCC kéde àṣẹ ilé-ẹjọ́ yìí nínú àwọn ìwé ìròyìn lórílẹ̀-èdè. Bákan náà ni ó ní kí EFCC lẹ ìwé àṣẹ yìí mọ́ ilé tí Bello gbé kẹ́yìn tí wọ́n mọ̀ ọ́n mọ́ àti gbogbo ojútáyé ọgbà ilé-ẹjọ́. Ẹ̀sùn tuntun mìíràn tí àjọ EFCC pè tako Bello ni ó ní í ṣe pẹ̀lú màgòmágó owó tí iye rẹ̀ tó n110.4 billion pẹ̀lú àwọn méjì mìíràn, Umar Oricha àti Abdulsalami Hudu. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àgbà amòfin Fẹ́mi Fálànà ti sẹ́ wípé òun kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìlúmọ̀ọ́ká ọkùnrin bí obìnrin Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky àti ẹ̀sùn owó àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n lọ́ mọ́dì àwọn òṣìṣẹ́ ọgbà ìwà àtúnṣe. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martins Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man ni ó sọ wípé àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC gba mílíọ̀nù 15 náírà lọ́wọ́ Bobrisky láti jọ̀wọ́ ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí wọ́n fi kàn án nílé-ẹjọ́. Bákan náà ni Very Dark Man ṣe ẹ̀sùn wípé Fálànà bá Bobrisky béèrè fún ìdáríjì láti ọ̀dọ̀ ààrẹ presidential pardon pẹ̀lú mílíọ̀nù 10 náírà. Lórí ètò amóhùnmáwòrán Channels ni Fálànà ti sẹ́ wípé òun kò ṣe alábàápàdé Bobrisky rí dépòdépò sọ̀rọ̀ sí i. Gẹ́gẹ́ bí àlàyé Fálànà, ó ní Bobrisky kò bá òun sọ̀rọ̀ rí, òun kò pàdé rẹ̀ rí, òun kò mọ̀ ọ́n láti ìgbà ìwáṣẹ̀. Wọ́n kàn ṣe ẹ̀sùn wípé ó bá ọmọ òun Fọlárìn tí gbogbo ènìyàn mọ̀ sí Falz sọ̀rọ̀ ni. Fálànà ní ọmọ òun sọ wípé arákùnrin yìí ń pè kiri lótìítọ́ fún ìrànlọ́wọ́ owó, ó sì pe òun náà fún ìrànlọ́wọ́ mílíọ̀nù 3 náírà tí òun fẹ́ san kí wọ́n lè fi òun sí àkànṣe ọgbà ẹ̀wọ̀n tí wọ́n pèsè fún àwọn èèyàn pàtàkì VIP section. Ó ní ọmọ òun béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé ó gba àṣẹ lọ́wọ́ àwọn alámòjútó ọgbà ẹ̀wọ̀n kí ó tó pe òun. Bobrisky sì dá lóhùn wípé rárá ni Falz wá kì nílọ̀ kí ó ṣọ́ra nítorí ẹ̀ṣẹ̀ kan ni ó gbé dé ọgbà ẹ̀wọ̀n kí ó má tún dáràn mọ́ ọ̀ràn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Ààrẹ Bọ́lá Tinubu ti parí àkọọ́lẹ̀ orúkọ àwọn tí yóò bá ṣiṣẹ́ lẹ́yìn ètò gbalẹ̀-ńgbàta cabinet reshuffle. Láàrin ọ́fíìsì ààrẹ ni ìròyìn ti jẹ jáde wípé ààrẹ ti parí kíkọ orúkọ àwọn tí yóò kúrò lẹ́nu iṣẹ́ àti àwọn tí yóò rọ́pò wọn. Èyí ni wọ́n ń retí kí ó yọ̀ǹda lẹ́yìn tí ó bá dé láti ìsinmi ọlọ́sẹ̀ 7 rẹ̀ ní ilẹ̀ United Kingdom. Aya ààrẹ orílẹ̀-èdè Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ti gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno lórí ìpinnu rẹ̀ láti fi ọmọbìnrin rẹ̀ Ìyáàfin Helen Enon Ọbárẹkì gba ipò obìnrin àkọ́kọ́ lẹ́yìn ikú aya rẹ̀ obìnrin àkọ́kọ́ ìpínlẹ̀ Akwa Ibom Paito Patience Umo Eno. Níbi àbẹ̀wò sí ẹbí Enon ní ìlú Uyo ni Olúrẹ̀mí ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ìyànsípò Helen bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ tí ó dára ni láti lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ àṣesílẹ̀ olóògbé pàápàá jùlọ iṣẹ́ àkànṣe Golden Initiative for All (GIVA). Olúrẹ̀mí tí ó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú aya igbákejì ààrẹ Hajia Nana Shettima pẹ̀lú àwọn aya gómìnà àti òṣìṣẹ́ alákòóso ilé ìgbìmọ̀
Nígbà tí ó ń fèsì ní gómìnà Enoch ní láti lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ obìnrin àkọ́kọ́ ni òun fi fa ọmọbìnrin rẹ̀ sílẹ̀ tí yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú igbákejì gómìnà àti kọmíṣánná lórí ọ̀rọ̀ àwọn obìnrin. Ó wáá fi ìgboyà rẹ̀ hàn lórí ọmọ rẹ̀ wípé yóò bójútó gbogbo iṣẹ́ tí ìyá rẹ̀ fi sílẹ̀. Oríṣiríṣi ìfẹ̀hónúhàn ni ó wáyé lánàá ní ìpínlẹ̀ Rivers níbi ìdìbò ìjọba ìbílẹ̀. Àwọn alátìlẹyìn gómìnà àná fún ìpínlẹ̀ Rivers àti mínísítà lọ́wọ́lọ́wọ́ agbègbè ilé ìjọba ìlú Àbújá Nyesom Wike pàtẹ ìfẹ̀hónúhàn ìlú Port Harcourt bí wọ́n ti ń ké sí àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Rivers kí ó tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ lórí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó ń lọ lọ́wọ́. Wọ́n ní kí àjọ elétò ìdìbò dáwọ́ ètò ìdìbò dúró kí wọ́n sì tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́. Bákan náà ni a gbọ́ wípé ìdúgbàmù tí wọ́n fura wípé ó jẹ́ àdó olóró wáyé ní agbègbè Secretariat ẹgbẹ́ òṣèlú All Progressives Congress níbi tí adelé alága ìgbìmọ̀ olóyè Tony Okocha ń darí. Wọ́n ṣe àfihàn bí ìdúgbàmù yìí ṣe ba ẹnu ọ̀nà onírin àti ilé ẹ̀ṣọ́ security post olú iléeṣẹ́ APC jẹ́ pẹ̀lú apá kan ara ògiri ilé. Ṣùgbọ́n ìdìbò yìí ni gómìnà Siminalayi Fubara tẹnumọ́ wípé ó gbọ́dọ̀ wáyé. Àjọ alámòjútó ìwé ìrìnnà lórílẹ̀‐èdè ti kéde wípé láìpẹ́ ọmọ orílẹ̀‐èdè yóò máa gba ìwé ìrìnnà wọn láti inú ilé láìṣe wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ tò ní passport office. Àwọn wọ̀nyí ni ọmọ orílẹ̀‐èdè tí ọjọ́ orí wọn bẹ̀rẹ̀ láti ọmọ ọdún méjìdínlógún lọ sókè àti àwọn tí wọ́n fẹ́ ṣe àtúnṣe ìwé ìrìnnà. Àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba ìwé ìrìnnà fún ìgbà àkọ́kọ́ yóò nílò láti fi ara hàn fún ìka títẹ̀ ní ọ́fíìsì alámòjútó ìwé ìrìnnà. Mínísítà Benue Dókítà Olúbùnmi Túnjí-Òjó ni ó mú ìkéde yìí wá níbi ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn níbi tí wọ́n ti ṣíṣọ lójú processing app fún ìgbésẹ̀ tuntun yìí ní ìlú Àbújá. Mínísítà ṣàlàyé wípé àwọn gbé ìgbésẹ̀ yìí kí ó lè mú àdínkù bá àpọ̀jù èrò àti ìṣòro tí ọmọ orílẹ̀-èdè ń là kọjá nílẹ̀ yìí àti lókè òkun látàrí wípé wọ́n fẹ́ gba ìwé ìrìnnà. Alákòóso ìjọ Ìràpadà Pásítọ̀ Enoch Adébóyè ti ṣàlàyé wípé òun kò fi ìgbà kankan ní kí Kìrìsìtẹ́nì má san ìdámẹ́wàá. Ó ní àwọn kan ti ṣì òun gbọ́. Láàrin wákàtí kan tí òun tọrọ ìdáríjì ni ìròyìn tàn ká orí ẹ̀rọ ayélujára wípé òun ní kí wọ́n má san ìdámẹ́wàá mọ́. Charles Oputa tí gbogbo ènìyàn mọ̀ sí Charlie Boy ni ó kọ́kọ́ fèsì sí ọ̀rọ̀ alákòóso ìjọ Ìràpadà. Ó ní ìdáríjì tí Adébóyè ń tọrọ ò túmọ̀ sí nǹkan kan àyàfi bí ó bá dá gbogbo ìdámẹ́wàá tí ó ti gbà padà. Bákan náà ni ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martin Sọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man VDM náà fèsì sí ọ̀rọ̀ Adébóyè. Ó ní ẹ̀sìn ti fọ́ àwọn mìíràn lójú bí ó ṣe bà tàwọn mìíràn jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti láfíríkà. Ó ní inú òun dùn sí ohun tí bàbá Adébóyè sọ wípé ìdámẹ́wàá kò lè gbé ènìyàn dé ìjọba ọ̀run. Òun sì ń dúró de àwọn pásítọ̀ yòókù bíi David Ibiyeomie tí wọ́n máa ń fi gbogbo ìgbà wàásù lórí ìdámẹ́wàá. Nígbà tí Pásítọ̀ Adébóyè ń fèsì, ó ní òun kò fagilé ìdámẹ́wàá ní sísan. Bí ènìyàn ṣe ń dàgbà nínú iṣẹ́ Olúwa ni kí ìdámẹ́wàá rẹ̀ máa pọ̀ sí i, kí ìyìnlógo rẹ̀ máa pọ̀ sí i, kí ìjèrè ọkàn náà máa pọ̀ sí i. Kò pọn dandan kí ènìyàn san ìdámẹ́wàá nígbà tí ó bá ní agbára àti san ju iye yẹn lọ. Ìdámẹ́wàá wà fún àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìdámẹ́wàá ní sísan, kí a kọ́ bí a ṣe ń ṣe àlékún rẹ̀. Adébóyè ní pẹ̀lú gbogbo àlàyé yìí tí òun ṣe, ohun kan ṣoṣo tí wọ́n rí fàyọ tí wọ́n fọn rere rẹ̀ ni wípé Adébóyè ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó ti ní kí wọ́n má san ìdámẹ́wàá mọ́. Bẹ́ẹ̀ kí ìdámẹ́wàá jẹ́ iye tí ó kéré jù ni òun wí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.